ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ ní abúlé kan. Ìṣẹ̀lẹ̀ abàmì yìí ó jẹ́ ohun ìyàlẹ́nu. Ní ọjọ́ kìíní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ní ọjọ́ kejì màmá yìí ń gbégbé ayé tó dáa, kò sí wàhálà. Ní ọjọ́ kẹta ojú ilẹ̀ yí padà. Màmá yìí bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbọ̀nsẹ̀ débi wípé ó ń kan ilẹ̀kùn ọ̀run gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. Kí lohun tó ṣẹlẹ̀ sí màmá yìí? Ṣé bàbá ló dá ọgbọ́n fún màmá yìí ni? Àbí oúnjẹ tí màmá yìí jẹ òun ló da inú màmá yìí rú? Àbí ìlú tí màmá yìí lọ òun ni kò bá màmá yìí lára mu ni? Kí ni ohun tó ṣẹlẹ̀? Tí o bá fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí, gbìyànjú láti wo ẹ̀kúnrẹ́rẹ́ fọ́nrán yìí ní YouTube channel mi Baba Jagilegbo kí o sì ní àǹfààní láti jẹ ẹ̀bùn bàǹtàbàǹtà owó. Àwọn tó bá sọ nǹkan tó ṣẹlẹ̀ pàtó ó ní àǹfààní láti jẹ ẹ̀bùn bàǹtàbàǹtà owó. Ìbéèrè yìí ó rújú ó sì nílò ìdáhùn sí. Ẹ wo fọ́nrán yìí, ẹ like, ẹ comment kí ẹ sì share fídíò yìí. Ẹ ṣé. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ bí ọdún bíi mélòó sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ láàrin bàbá àgbàlagbà tó jẹ́ pé bàbá yìí ti di 70 years, ìyàwó rẹ̀ sì jẹ́ 65 years. Àwọn àgbàlagbà méjì yìí wọ́n ti ń gbé pọ̀ fún bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Wọ́n sì bí ọmọ márùn-ún. Wọ́n bí ọmọ márùn-ún àmọ́ gbogbo àwọn ọmọ wọn ló yà are o. Àwọn mẹ́ta nínú àwọn ọmọ wọn wà ní òkè òkun, bẹ́ẹ̀ ni àwọn méjì nínú àwọn ọmọ wọn wà ní ìlú Èkó. Àkọ́bí àti ìkan tó bí ní àárín, àwọn méjèèjì wà nílùú Èkó. Àbígbẹ̀yìn àti àwọn kan tó wà ní àárín, àwọn wà ní ìlú Ọba tó jẹ́ àwọn kan wà ní UK, ìkan wà ní Canada àti US. Bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe wà nìyẹn. Àmọ́ ìyá yìí àti bàbá yìí ń gbègbè ayé ìrọ̀rùn, wọ́n ń gbègbè ayé àlàáfíà, kò síjà kò sí ìdààmú. Àmọ́ ní ọjọ́ kan ìkan nínú ọmọ rẹ̀ tó wà ní Èkó ó bímọ, èèyàn ọmọ àárín tó jẹ́ obìnrin ó bímọ. Ó sì pe ìyá rẹ̀ wípé ìyá òun yọ̀ fún yín. Ó yọ̀ fún bàbá rẹ̀ náà wípé òun yọ̀ fún wọn wípé òun bímọ. Ó sì sọ fún ìyá rẹ̀ wípé ìyá mi á wùn mí kí ẹ wá sí ìlú Èkó láti wá bá mi tọ́jú ọmọ, láti wá bá mi ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ. Ìyá sọ wípé òun ti gbọ́. Ìyá pé bàbá lò ní ìyá ṣàlàyé fún bàbá wípé bàbá òun ń lọ sí ìlú Èkó láti lọ bá ọmọ rẹ̀ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ o, láti lọ bá ọmọ rẹ̀ tọ́jú. Ni bàbá bá béèrè lọ́wọ́ ìyá wípé tí o bá lọ sí ìlú Èkó ìgbà wo ló máa dé, ọjọ́ wo ló máa dé padà sí abúlé? Ni ọ̀rọ̀ yìí bí ìyá nínú. Ìyá bá tutọ́ sókè ló fojú gbà, ló sọ wípé báwo lòun ṣe máa lọ sí ọ̀dọ̀ ọmọ òun tó wọn máa béèrè wípé ìjọ́ mélòó ni òun ó lò àbí ìgbà mélòó ni òun yóò lò ní ọ̀dọ̀ ọmọ òun. Ìgbà tó bá wù òun lòun yóò lò, bẹ́ẹ̀ ni ìjọ́ tó bá wù òun ni òun yóò lò. Tí ó bá wù òun lè lo oṣù mẹ́fà, ó wù òun lè lo ọdún kan, ó sì bí òun lè sọ wípé ibẹ̀ ni òun yóò máa gbé. Ọ̀rọ̀ yìí fẹ́ dá òwò sílẹ̀ láàrin bàbá yìí àti ìyá yìí lọ́jọ́ yìí. Àmọ́ bàbá fọwọ́ wọ́nú, ó ní kò burú, kò sí wàhálà. Ní ìgbà tó di bí ọjọ́ kejì sí ọjọ́ kẹta, ìyá palẹ̀ ẹrù rẹ̀ mọ́, ìyá fẹ́ máa gba ọ̀nà ìlú Èkó lọ. Bàbá bá ìyá gbé ẹrù rẹ̀ dé ibùdókọ̀. Ní ìgbà tó dé ibùdókọ̀ tó di wípé ìyá wọnú mọ́tò, bàbá béèrè gbólóhùn kan lọ́wọ́ ìyá. Kí ni gbólóhùn tó béèrè? Ó béèrè lọ́wọ́ ìyá wípé ní ọ̀dọ̀ wọn ọmọ rẹ̀ tí òun lọ yìí, ṣé wípé àwọn ọmọ rẹ̀ yìí ní ilé tí wọ́n gbé ṣé wọ́n ní ṣáláńgá? Pọ́nrán tí ìyá máa dáhùn, ìyá dá bàbá yìí lóhùn wípé àwọn ọmọ òun ní ṣáláńgá. Bẹ́ẹ̀ ṣáláńgá aláwo èyí tí ìgbàlódé WC òun ni wọ́n ń lò. Ó sì sọ fún wọn wípé pàápàá gan WC ṣáláńgá ìgbàlódé ni wọ́n ń lò, ṣáláńgá aláwo sì ní pẹ̀lú. Ó ní wípé tí ènìyàn bá jókòó sórí ṣáláńgá yìí, ọkàn rẹ̀ á balẹ̀, á sì ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀. Ni bàbá gbọ́ ọ̀rọ̀ yìí, bàbá ní pé kò burú, ọ̀hún á dáa, ọ̀hún á sunwọ̀n. Ni bàbá àtìyá wọ́n fira wọn lẹ̀ ní ibùdókọ̀. Bàbá ó padà sí abúlé, bẹ́ẹ̀ ni ìyá tẹ̀síwájú nírìn àjò rẹ̀ dẹ́kọ̀. Ní ìgbà tí ìyá dé Èkó, ìyá lò ọjọ́ kìíní lẹ́kọ̀ọ́, àwọn ọmọ rẹ̀ rí inú wọn dùn, ayọ̀ wọn kún. Ìyá lò ọjọ́ kìíní, kò sí ohun tó ṣẹlẹ̀ sí ìyá o. Ìyá jẹun, ó wà ní àlàáfíà. Bẹ́ẹ̀ wọ́n pe bàbá ní ilé pé bàbá ìyá ti dé o, inú wọn dùn, ayọ̀ wọn kún. Ní ìgbà tó di ọjọ́ kejì, ìyá ó wà nílùú Èkó, kò sí aburú kankan tó ṣe ìyá nílùú Èkó. Àmọ́ ní ìgbà tó di ọjọ́ kẹta, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ibi wípé ìyá jẹun. Lẹ́yìn tí ìyá jẹun tán, ìyá ṣe ìgbọ̀nsẹ̀ ìkíní. Lẹ́yìn tó ṣe ìgbọ̀nsẹ̀ kíní tán, ó wọlé wípé kóun wá jókòó, kóun wá fi ara balẹ̀. Ó tún inú rẹ̀ tún dàrú, kíákíá ni aṣọ rẹ̀ tún yà ń bá maṣíìnì ṣiṣẹ́ ní pẹrẹrẹ ìwú ìpẹ́. Ni bàbá ìyá tún padà sínú ilé ìgbọ̀nsẹ̀, ló tún ṣe ìgbọ̀nsẹ̀ kejì. Àtòwí ká tó fọ̀, ìyá ti ń ṣe ìgbọ̀nsẹ̀ bíi ẹ̀yìn márùn-ún. Ni àwọn ọmọ rẹ̀ wá wò pé nǹkan kan ṣẹlẹ̀ sí màmá, ó dàbí pé oúnjẹ tẹ́ ẹ jẹ òun ló ń danú yín rú. Wọ́n sáré gbọ̀nà àwọn kẹ́míìsì tó wà ládùúgbò lọ, wọ́n sì sọ fún àwọn kẹ́míìsì ṣa oògùn fún wọn. Ẹ lo eléyìí fún màmá, tó bá ti mu eléyìí kọ́ lo eléyìí, kọ́ ṣe gbogbo ìgbọ̀nsẹ̀ tó ń ṣe yẹn, ó máa dáwọ́ dúró. Àmọ́ ìṣe ló dàbẹ́ ni wọ́n yín àgbàdo
sẹ́yìn gbá o gbogbo bí wọ́n ṣe ń ṣe kọ̀ tó ń bọ́ sí bí èyìnbó fẹnu ọkọ̀ sọlẹ̀ ọmọ rẹ̀ kó oògùn wá fún ìyá rẹ̀ ìyá lóògùn àmọ́ kí ìyípadà ṣẹlẹ̀ sí ìyípadà kankan o ìyá ti yàgbẹ́ bíi ẹ̀mẹ́sàn-án ìyá ti rù ó ti dàbí ẹni tó ti ṣàárẹ̀ bíi 30 ọdún ọmọ rẹ̀ wá wò wípé ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ kẹ́míìsì mọ́ ẹ jẹ́ kí a máa gbé màmá lọ ilé ìwòsàn nítorí pé bí ìyá ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀ yìí omi ara ni ìyá ń yà ó sì ti ń rẹ ìyá lọ́pọ̀lọpọ̀ wọ́n bá gbé ìyá wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn ní ìgbà tí wọ́n gbé ìyá di ilé ìwòsàn tán dókítà sọ fún àwọn wípé kí wọ́n fọkàn balẹ̀ pé òun ti mọ nǹkan tó ń ṣe ìyá o dókítà fún ìyá lábẹ́rẹ́ wọ́n fún ìyá lóògùn bẹ́ẹ̀ ni wọ́n fún ìyá ní omi wọ́n ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe fún ìyá àmọ́ fún ìyàlẹ́nu kò sí ìyàtọ̀ ìyá tí ìyá bá ti jẹun báyìí kó jẹ́ bisikí lásán ni ìyá jẹ ìyá lọ ṣe gbọ̀nsẹ̀ bó jẹ́ omi lásán ni ìyá mu ìyá lọ ṣe gbọ̀nsẹ̀ níṣe ni ìyá dàbí ẹ̀rọ ọlọ́gì bí wọ́n ṣe ń kó o sí bẹ́ẹ̀ ni ṣe ń dà á lẹ̀ bó ṣe ń wọlé bẹ́ẹ̀ ni ṣe ń jáde ẹ̀rù bà dókítà sọ wípé òun ò ríru eléyìí rí wípé kò yé òun rárá wípé gbogbo àwọn oògùn àti àwọn abẹ́rẹ́ tóun fún ìyá yìí kò yẹ kí irú nǹkan báyìí tún máa ṣẹlẹ̀ mọ́ ní ìgbà tí arábìnrin yìí wá rí wípé ọ̀rọ̀ yìí à ń pè lówè ó ti ń naronú ó bá ki ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ̀ ló pe ẹ̀gbọ́n rẹ̀ tó wà ní ìlú Èkó wípé ẹ̀gbọ́n mi ẹ wá o nǹkan kan ti ń ṣẹlẹ̀ o tó jẹ́ wípé àwọ̀ mi ò dẹ̀ lè gbà mọ́ ẹ̀gbọ́n rẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n rẹ̀ tọkọ̀ létí ó dé ọ̀dọ̀ àbúrò rẹ̀ wípé kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé kò sí wàhálà ó ní màmá wà ní ọsibítù láti bí àná màmá ti wà ní ọsibítù kí ló dé ní ẹ̀gbọ́n rẹ̀ débẹ̀ ó dé ilé ìwòsàn èyí tí màmá wà ní ìgbà tó dé ilé ìwòsàn tí màmá wà ó béèrè lọ́wọ́ dókítà wípé dókítà kí ni nǹkan tó ṣe màmá àwọn àti wípé níbo ni ìlera wọn níbo ló dé dúró ni dókítà wá sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé àwọn ò lè sọ wípé nǹkan báyìí pàtó ló ń ṣe ìyá o pé nǹkan táwọn kàn mọ̀ wípé ohunkóhun tí wọ́n bá fún ìyá kíákíá lójú ẹsẹ̀ nìyá ń ṣú bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí ẹran tó ti jẹ nǹkan pé ìyá ń ṣú kákàkiri ní pàápàá gan wọ́n ti lè de pampasì fún ìyá o bẹ́ẹ̀ ìyá ò de pampasì wá sí ìlú Èkó ti de pampers fún ìyá nítorí pé kí ìyá tó sọ wípé òun sáré láti ibi tí ó wà lọ ṣe gbọ̀nsẹ̀ nílé ìgbọ̀nsẹ̀ ìyá gan ti ṣe ìgbọ̀nsẹ̀ sára ní ẹ̀rù bà àkọ́bí ọmọ rẹ̀ ló sì wò pé kí ló ṣẹlẹ̀ pé màmá wá béèrè gbólóhùn lọ́wọ́ màmá rẹ̀ ó súnmọ́ màmá ní ibùsùn tí màmá wà ó béèrè lọ́wọ́ màmá wípé màmá ṣé ẹ̀yin àti ẹnìkan ṣé ẹ ò níjà ní abúlé kẹ́ tó máa bọ̀ ó ní òun àti ẹnìkan àwọn ò níjà ní abúlé ó wá sì béèrè lọ́wọ́ ìyá rẹ̀ pé màmá kí ni ohun tí ẹ jẹ ní abúlé àbí ní ọ̀dọ̀ àbúrò mi tó jẹ́ ọmọ yín kí ni ohun tí ẹ jẹ màmá sọ wípé ohun tóun jẹ náà kì í ṣe oúnjẹ àjòjì ohun tóun máa ń jẹ dáadáa náà lòun ń jẹ òun ò jẹ oúnjẹ tó yàtọ̀ sí èyí tóun ti ń jẹ tẹ́lẹ̀ ń pé òun kàn mọ nǹkan tó ṣẹlẹ̀ ni àkọ́bí ọmọ rẹ̀ tún béèrè lọ́wọ́ màmá wípé màmá ṣé ń ṣe wípé ẹ̀yin àti ẹnìkan ti ní gbólóhùn asọ̀ ní abúlé kó tó di wípé ẹ wá sí ìlú Èkó ní ìyá dá lóhùn wípé òun àti ẹnikẹ́ni ò ní gbólóhùn asọ̀ pàápàá gan àwọn ò jà pẹ̀lú ẹnikẹ́ni rárá ní báwo ni ọ̀rọ̀ yìí ṣe wá jẹ́ wá ní pé ó kàn jẹ́ wípé ní ìgbà tóun ń bọ̀ tóun wà ní ibùdókọ̀ bàbá yín ó béèrè ìbéèrè kan lọ́wọ́ mi àkọ́bí ọmọ yìí sì sọ fún màmá rẹ̀ wípé ìbéèrè wo ni bàbá mi béèrè lọ́wọ́ yín ó sọ wípé bàbá yín béèrè lọ́wọ́ mi wípé ṣé ní ilé Rọ́mọkẹ́ ìyẹn ọmọ òun wípé ṣé wọ́n ní ṣáláńgá ń bẹ̀ wípé òun sì fèsì fún bàbá yín wípé wọ́n ní ṣáláńgá ní ilé Rọ́mọkẹ́ o pàápàá gan ṣáláńgá aláwo ni wọ́n ní níbẹ̀ ní ìgbà tí àkọ́bí ọmọ gbọ́ ọ̀rọ̀ yìí àkọ́bí ọmọ kígbe ó ní òun ti mọ ibi tí ogun ti wá pọ́nrán ló sọ fún dókítà wípé kí dókítà má wulẹ̀ gbìyànjú láti ṣe nǹkan kan fún ìyá òun ní abẹ́rẹ́ àbí lo oògùn kankan fún mọ́ o wípé òun ti mọ ibi tí ogun ti wá wípé èní lè ní jẹ́ ni wọ́n gbọ́dọ̀ gbé ìyá padà máa lọ sí abúlé wípé kò sí nǹkan kan tó ṣe ìyá wípé kí ìyá kó padà máa lọ sí abúlé ó gbé ọkọ rẹ̀ ó sì gbé ìyá padà pẹ̀lú àárín ọmọ yìí tó jẹ́ Rọ́mọkẹ́ wọ́n sì wọ́n gbé ìyá padà sí abúlé ní ìyàlẹ́nu ní ìgbà tí ìyá dé abúlé ìyá jẹun kò sí nǹkan kan tó ṣe ìyá ò yàgbẹ́ mọ́ látìgbà tí ìyá ti dé abúlé padà. àmọ́ ìbéèrè tí a fẹ́ bi gbogbo ẹ̀yin olùwò mi àti olùgbọ́ mi látàárọ̀ ni wípé kí ni ohun tó ṣe ìyá gangan ṣé oúnjẹ tí ìyá jẹ nílùú Èkó ṣé òun ló da inú ìyá rú ni àbí bàbá ló dá ọgbọ́n fún ìyá ni àbí ìyá ní ikùn rẹ̀ ni ò gba nǹkan kan ló jẹ́ wípé ó kọ̀ wá bíi sábàbí ni ṣé bàbá ló dágbọ́n àbí oúnjẹ tí ìyá jẹ ni kò bá nínú jọ. ìbéèrè mẹ́ta yìí ó wà fún gbogbo ẹ̀yin tẹ́ bá wo fọ́nrán yìí láti ìbẹ̀rẹ̀ dé òpin ẹ̀ sì ní àǹfààní láti jẹ ẹ̀bùn bàǹtàbàǹtà owó láti ẹni tó bá gba ìbéèrè tó bá gba ohun tó ṣe ìyá yìí gangan ohun tó ṣẹlẹ̀ sí gangan ó ní àǹfààní
láǹfààní láti jẹ ẹ̀bùn bàǹtàbàǹtà owó lórí channel yìí Bàbá Ajágilégbò. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Tí ẹ bá fẹ́ máa wò sí àbí ẹ fẹ́ mọ àṣà nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, láti mọ ìwádìí ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú yín, láti mọ orúkọ ìlú yín àbí ohun àṣà àti ìṣe tí wà ní inú ìlú yín, ẹ follow mi, ẹ like, ẹ subscribe sí YouTube channel yìí. Ẹ ṣé.